ọyẹ ẹ bá mi ká lọ sílé ọlọ́jọ́ bí òní. ọyẹ kẹ́ ẹ ti máa gbọ́ gbogbo ìta ti pé ìrọ́ ti pé gbogbo ìta ti ń rọ́ kùkù kẹ̀kẹ́. ọba ti ń di ọjọ́ kẹrin oṣù kẹrin lọ́dọọdún. ó lọ́jọ́ ìbí ẹni rè nìyẹn àtàtà. Aṣíwájú Akíntúndé Oyèládé Ọrọlọmọ pírẹsẹ́ńtà. Alhaji Muhammadu Sarifudeen. Alhaji ọkọ Alhaja ni. Aṣíwájú bàbá aṣíwájú. Bàbá Naim Abu Aisha. Ọkọ Alhaja yóò rọrùn. Ọlọ́run ni ó ti máa rọrùn. Ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ tó lọ́pọ̀lọpọ̀ sàábé. Ọrọlọmọ pírẹsẹ́ńtà ní sọjọ́ ìbí ẹ̀jẹ̀ bá ṣe. Mr. Suo. Aláṣẹ Suoko Global. Olùdásílẹ̀ Suo Radio TV. Bàbá ọgbọ́n tó ní Suoko Media Academy. Ọrọlọmọ pírẹsẹ́ńtà ọlọ́jọ́ bí òní nìyẹn. Ọlọ́jọ́ ìbí ìjọba ẹ̀dá. Àbímọ dúdú. Ọrọlọmọ pírẹsẹ́ńtà ó yẹ gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́. Aṣíwájú tó ti jù wọ́n lọ tó ti wà ń wájú. Ọmọ ewé kan ògùn kan ọmọ ewé méjì ògùn méjì. Ní mẹ́lọ. Ọlọ́jọ́ ìbí dùn. Ọmọ ewé kan mo pè lóbùrò ìgbà ewé lọ́jọ́ mi lójú ọlọ́. Mo lè kó mọ́lẹ̀. Akéré finú sọgbọ́n sọ̀rọ̀ gbogbo tìrírí tìrírí. Yóò sì wá sẹ́yìn. Ọlọ́jọ́ ìbí The dùn. certified radio presenter of Federal Republic of Nigeria. Lómi ìjò ẹ̀jẹ̀ ìjọ tèmi. Ọrọlọmọ pírẹsẹ́ńtà. Bẹ́ẹ̀ pẹ́ bí máa pàṣẹ pẹ́ dàgbàdàgbà bí ará òwúrọ̀. Ẹ̀sìn yín kọ́ jẹ́ kó pẹ́. Ṣé bá ti ń gbọ́ ìjọ máa wá? Èdùmàrè má jẹ́ ká ẹ̀sìn Ọrọlọmọ kán lẹ́sẹ̀ láéláé. Bẹ́ẹ̀ tẹ́ ń sọjọ́ òbí lónìí ká ẹ̀sìn púpọ̀ ọdún láyé. Wà á fojú ṣe Ẹ má ìlànà rántí ọjọ́ òbí yín bú ẹkún láéláé. láṣẹ pẹ́. Ọmọ yín ò ní kú, aya ò ní kú o. Èmi wà fojú ṣe Ẹ̀mí yín ò ní bọ́ lójijì Ọrọlọmọ pírẹsẹ́ńtà. bí mo ṣe tọ́jú iná. Ẹ ó ṣe púpọ̀ ọdún láyé bẹ́ẹ̀ ṣe ń ṣe tọdún yìí. Sáùtì Congratulations and happy birthday to Ọrọlọmọ pírẹsẹ́ńtà. ẹ̀mí ọlọ́jà láṣẹ pẹ́. Láti ìkànnì Kárí Ayé rédíò TV láti ń kí Ọrọlọmọ. Láṣẹ tèmi. Ẹ kú oríire. Ìjà láṣẹ tèmi. Ọrọlọmọ pírẹsẹ́ńtà, congratulations and happy birthday Àmọ́ from all of us at Kárí Ayé rédíò TV. láyé o. Mo ṣe tọdún iná. Èmi wá kọjọ ṣe. Láṣẹ tèmi. Ọlọ́jà láṣẹ tèmi. Gbogbo ìní tó kù sí òtọ́jọ́ ìbí tèmi dé bá. Ṣé kó tó bẹ̀ mí o? Ara ẹ̀ mọ̀ pẹ́ wá.